tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin èèyàn ní Asia continent báyìí làwọn ṣe máa ń ṣe ìtúsílẹ̀ láti gba nǹkan ọmọkùnrin tí wọ́n mú yẹn padà. Bóyá China ni, bóyá ní India ni, bóyá Malaysia ni, àwọn Asia continent yẹn àwọn náà kò síbi tí ṣe ò sí, wọ́n máa ń mú nǹkan ọmọkùnrin ara wọn. Ìyàwó wọn lè mú, girlfriend wọn lè mú, àwọn tó jẹ́ pé wọ́n ń bínú wọn wọ́n lè lọ, wọ́n máa ń ṣoògùn síra wọn tó bá fi mú nǹkan ọmọkùnrin wọn. Ìtúsílẹ̀ táwọn máa ń ṣe ni mo fẹ́ kó ṣe. Tó o bá sì lè ṣe, a máa ń ṣe mọ́ package product tẹ́ bá rà lọ́wọ́ wa. Kí ni wàá bá mi wá wá cloth. Tó bá ti wá cloth báwọn ṣe máa ń ṣe ni. Ṣé àwọn pé cloth máa ń ní igi nídìí, ẹ ti rí. Àwọn akọ̀kan igi ìdí cloth yẹn, wọ́n á fi igi ìdí ẹ̀ yẹn, wọ́n á fi sẹ́gbẹ̀ kan, wọ́n á fi orí cloth yẹn sẹ́gbẹ̀ kan, wọ́n á kán cloth yẹn, wọ́n á yọ bí orí ẹ̀. Cloth kànáfùrù wọ́n á yọ bí orí ẹ̀, wọ́n á fi gé ẹ̀ sọ́tọ̀ọ̀tọ̀, wọ́n á fi orí sọ́tọ̀, wọ́n á fi gé ìdí ẹ̀ sọ́tọ̀. Ṣé wá rí orí cloth tẹ́yọ yẹn, àwọn wá bu black pepper ìyèrè, wọ́n á bu mọ́ ibi orí kànáfùrù táwọn kó sọ́tọ̀ yẹn, wọ́n á wá lọ akúnná, wọ́n á kó sẹ́gbẹ̀ kan. Ṣé wá rí igi ìdí cloth kànáfùrù tẹ́kàn yẹn, àwọn wá lọ mọ́ ayamkepong adìyẹ oko, ẹyin adìyẹ oko, ẹyin adìyẹ ìbílẹ̀, àpapọ̀ ẹ̀ ṣẹ́ẹ̀lì ẹyin adìyẹ ìbílẹ̀, wọ́n wá lọ ìdí igi cloth yẹn mọ́ ṣẹ́ẹ̀lì ẹyin adìyẹ ìbílẹ̀, wọ́n á sọ di powder, wọ́n á rọ sínú ìgò ọ̀tọ̀ọ̀tọ̀, wọ́n wá sáré lọ, wọ́n wá mú kínní àlùbọ́sà funfun, wọ́n á blend ẹ̀ pẹ̀lú omi, wọ́n á sieve ẹ̀, wọ́n á bu oyin original sí, wọ́n wá bu ṣíbí kan nínú igi cloth tí wọ́n lọ pẹ̀lú epo ẹyin yẹn, wọ́n á tún bu ṣíbí kan nínú orí cloth tí wọ́n lọ mọ́ ìyèrè yẹn, wọ́n á bu ṣíbí kọ̀ọ̀kan bẹ̀, wọ́n á bu sínú kínní yẹn, wọ́n á mix ẹ̀ papọ̀ dáadáa, wọ́n á wá mú lálẹ́, wọ́n máa ṣe bẹ́ẹ̀ at least wọ́n máa ṣe fún bíi 21 days. Bẹ̀tẹ̀ àwọn míì nínú àwọn ọkùnrin wọn ní Asia continent wọ́n máa òun lògùn tó òun lò, ó ń ṣiṣẹ́ natural, ó ń ṣiṣẹ́ tó bá mú nǹkan ọmọkùnrin èèyàn. Confam lèmi sọ fún ẹ, lọ gbìyànjú ilé kò dẹ̀ ṣíà ẹ̀ kó dẹ̀ tó ṣiṣẹ́ yìí. Nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní, account number ní fún àwọn ọmọ aláìní 0123214254 Wema Bank of Nigeria, Global Dahiratu Islamic Organization. Ẹ get àwọn product wa, ìwọ tó bá lè ṣe gbogbo wàhálà yìí, àwa máa bá ẹ ṣe ní company wa Sheikh Afagba International Limited. A máa pack ẹ̀ mọ́ product fún ẹ. Torí ẹni tó bá mú nǹkan ọmọkùnrin ẹ̀, ó gbìyànjú transformer 1100 power àti caterpillar wa, a dẹ̀ máa ṣe special made tó bá jẹ́ pé ó ti gbẹnu tán tó ti mú nǹkan ọmọkùnrin tí ó lè perform wọn rárá lọ ṣe nǹkan tá a kọ́ èyí, àbí kó get product, àbí ká bá ẹ pack ẹ̀, especially gbogbo ẹ̀ customer tẹwà l'Amẹ́ríkà, tẹwà ní Canada, tẹwà káàkiri lórílẹ̀-èdè àgbáyé, ẹ rí pé ṣẹ́wà ò kí ń pẹ́ DHL là ń lò, ẹ̀dẹ̀ ń gbà, ẹ̀dẹ̀ ń dúpẹ́ fọ́lọ́run. So ẹ contact wa lórí +2761295638 obìnrin tó fẹ́ conceive kíákíá tó ní ovulation problem, ẹ get caterpillar ẹ get bulldozer melt fibroid, gbogbo àrùn tó máa ń da nǹkan mọ́ tó máa ń da obìnrin láàmú bíi fibroid ní bíi blockage tube ní, ẹ get ẹ. So ọkùnrin tó ní weak erection, quick ejaculation, low sperm count, ẹ get product.